dédé wòyí o, àwọn ìròyìn wa ló ń dé sétí ìgbọ̀yín láti kànnì Àjùlọ TV. Olúwatúnṣe Àkínúsì lóníròyìn yín lónìí. Ṣáájú ẹgbẹ́ àwọn kókó tó ṣúyọ nínú ìròyìn náà. Abẹnugan ilé ìgbìmọ̀ aṣojú-ṣòfin Abbas jáwé ìkìlọ̀ lórí bí gbígbẹ́kẹ̀lé epo rọ̀bì nìkan nílẹ̀ yìí bó tilẹ̀ túbọ̀ mọ́ mú ìṣẹ́ òun òṣì wá. Ọbásanjọ́ kéde rẹ̀ pé àwọn olórí tó ń ti àwọn ọmọlẹ́yìn ni wọ́n fa wàhálà tí ó ń dojúkọ orílẹ̀-èdè Nàìjíríà lọ́wọ́lọ́wọ́. Àwọn àgbààgbà lẹ́yìn Wike lẹ́yìn tó jẹ́ mínísítà fún olú ìlú ilẹ̀ yìí bẹ̀ gómìnà àná Òdílé fún àwọn ọ̀rọ̀ kòbákùngbé tí Wike sọ sí i. Olówó òkèrè tí ilé-ẹjọ́ dá ẹjọ́ yíyẹgi fún lórí pé ó gbé adìẹ ó ní ó ti gba ìtúsílẹ̀ báyìí nínú túbú. Lágbo ti àwọn amúlòdùn, olórin tàkásùfé Burna Boy ti fi léde pé òun ò lè fìgbàkúùgbà fi ẹ̀mí òun lélẹ̀ fún àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. Ìròyìn náà rèé lẹ́kùnrẹ́rẹ́. Abẹnugan ilé ìgbìmọ̀ aṣojú-ṣòfin Tajudeen Abbas ti fi léde wípé gbígbẹ́kẹ̀lé epo rọ̀bì nílẹ̀ yìí ó ní ó lè túbọ̀ mọ́ mú ìṣẹ́ òun òṣì wá fáwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tó sì tún lè mọ́ fa àìníṣẹ́ fáwọn ọ̀dọ́. Abbas ó ní ó ń sọ̀rọ̀ yìí ní ìlú Ìlọrin tí ó ti ń tẹpẹlẹmọ́ fún orílẹ̀-èdè Nàìjíríà láti wá àwọn ọ̀nà míì lẹ́yìn tí wọ́n lè mọ́ lò láti lè fi kó ọrọ̀ ajé jọ ní orílẹ̀-èdè Nàìjíríà. Abbas tẹnumọ́ pé gbígbẹ́kẹ̀lé epo rọ̀bì láì ní àwọn ọ̀nà àgbà míì ó ní ó lè túbọ̀ jẹ́ kí orílẹ̀-èdè Nàìjíríà kó mọ̀ jó àjórẹ̀yìn. Ó ṣe lálàyé pé àwọn orílẹ̀-èdè bíi Saudi Arabia, Malaysia àti àwọn orílẹ̀-èdè míì ó ní wọ́n ní àwọn ọ̀nà míì lẹ́yìn tí wọ́n fi ń kó ọrọ̀ ajé wọn jọ lẹ́yìn tí ó sì mú kí orílẹ̀-èdè wọn kó mọ̀ tẹ̀síwájú tó sì túbọ̀ ṣe bẹ́ẹ̀ pèsè iṣẹ́ lóníranran fún àwọn orílẹ̀-èdè Nàìjíríà. Níbẹ̀ ni ó ti wá ń rọ àwọn tọ́rọ̀ kàn gbọ̀ngbọ̀n lórílẹ̀-èdè Nàìjíríà àti àwọn tó mọ̀ ti fún tẹ̀dọ̀ ètò ọrọ̀ ajé nílẹ̀ yìí láti pera wọn jọ pọ̀ lójúnà àti lè wá àwọn ọ̀nà míì tí wọ́n lè fi kó ètò ọrọ̀ ajé jọ ju gbígbẹ́kẹ̀lé epo rọ̀bì nílẹ̀ nìkan lọ. Ààrẹ àná lórílẹ̀-èdè Nàìjíríà Olúṣẹ́gun Ọbásanjọ́ ló ti na ọ̀rọ̀ ń bẹ́ẹ̀ pé àwọn olórí tó ń ti àwọn ọmọlẹ́yìn ó ní wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n ń fa gbogbo rògbòdìyàn tó ń dojúkọ orílẹ̀-èdè Nàìjíríà. Ọbásanjọ́ òun ló sọ̀rọ̀ ọ̀hún lórí ètò kan lórí móhùnmáwòrán níbi ó ti ṣe lálàyé pé àtúpalẹ̀ àwọn ìdojúkọ tó ń ti àwọn rògbòdìyàn tí ó ń kojú orílẹ̀-èdè Nàìjíríà ó ní wọ́n lè dẹ̀bi rẹ̀ ru àwọn olórí tó ń tukọ̀ orílẹ̀-èdè Nàìjíríà tó ń ti àwọn ọmọlẹ́yìn tí ó ń tẹ̀lé wọn. Níbẹ̀ náà ni ó ti wá ń rọ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà láti wà ní ojúlalákànfin ṣọ̀rẹ́ kí wọ́n sì ní ìrètí tó péye níbi ọdún tuntun níbi yóò ti bẹ̀rẹ̀ ní ọ̀la òde yìí. Ọbásanjọ́ náà ni ó tún fi ọkàn àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà balẹ̀ pé òun nígbàgbọ́ tó kún lórí bí orílẹ̀-èdè Nàìjíríà bí ó ti padà gbégbá orókè tí ó sì kúrò ní oko ẹ̀yìn lẹ́yìn tí ó ń jó lọ. Níbẹ̀ náà ni ó ti wá ń rọ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà láti mọ ẹni lẹ́yìn tí wọ́n mọ̀ yàn sí orí àlééfà tó ń ti ẹni tó lè gbà wọ́n lọ́wọ́ ìjìyà àìlópin tí orílẹ̀-èdè Nàìjíríà ń dojú kọ. Àwọn àgbààgbà lẹ́yìn mínísítà fún olú ìlú ilẹ̀ yìí Nyesom Wike ni wọ́n ti ń rawọ́ ẹ̀bẹ̀ sí gómìnà àná ọ̀mọ̀wé Peter Odile fún ọ̀rọ̀ kòbákùgbé lẹ́yìn tí Wike tó sọ sí ní kòpẹ́kòpẹ́ yìí. Ṣé bí Wike ni ó fi ọ̀rọ̀ léde pé òun lòun mú ìgbé ayé ọ̀tun
bá ètò òṣèlú fún Òdìlì tí ó sì tún ń gbé ọ̀rọ̀ ọ̀hún lẹ́yìn pé Òdìlì ni kò ní àǹfààní bó ti wù kó mọ̀ láti mọ sọ̀rọ̀ ṣàkàṣàkà sóhun. Bá a bá gbàgbé pé gómìnà àná Òdìlì náà ni ó ti kọ́kọ́ sọ̀rọ̀ ṣáájú láìpẹ́ orúkọ ẹnìkankan pé gómìnà Siminalayi Fubara ni ó ti ṣe àṣeyege nínú gbígba ìpínlẹ̀ Rivers kúrò lọ́wọ́ ẹni tó fẹ́ sọ ìpínlẹ̀ Rivers di ìmọ̀tara ẹni nìkan. Ọ̀rọ̀ yìí òun ló mú kí Wike kí ó sọ̀rọ̀ padà sí gómìnà àná Òdìlì lórí bí ó ti ṣàlàyé pé Òdìlì ni kò ní àǹfààní láti mọ kí ẹnu bọ ọ̀rọ̀ tí ò jọ títí ẹ̀. Ẹni tí ó wá jẹ́ ààrẹ fún àwọn àgbààgbà lẹ́yìn mínísítà fún olú ìlú ilẹ̀ yìí iyùn agbẹjọ́rò Chizzy Enyi ni ó wá rawọ́ ẹ̀bẹ̀ sí Òdìlì láti jẹ èbùrẹ́ kí ó sì fi ọwọ́ òṣùpara kí ó sì darí ẹ̀ṣẹ̀ Wike jìn lórí ọ̀rọ̀ kòbákùngbé tí ó tẹnu Wike jáde wá ọ̀hún. Enyi náà ni ó tún wá ṣe ìkìlọ̀ fún Wike pé ọwọ́ tó bá fúnni lóúnjẹ ó ní èèyàn gbọ́dọ̀ mọ̀ bùjẹ́ látàrí bó ti jẹ́ wípé Òdìlì gangan òun ló ṣokùnfà bí Wike bí ó ti wọ ẹgbẹ́ òṣèlú lórílẹ̀‐èdè yìí. Alága fìdíhẹ́ fún ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ ní ìpínlẹ̀ Edo Bernard Jorman ni ó ti gbé òṣùbà ràbàdẹ̀ fún gómìnà ìpínlẹ̀ Edo Monday Okpebholo fún bí ó ti ṣakitiyan rẹ̀ lójúnà àti lè san owó oṣù 13 fún àwọn òṣìṣẹ́. Jorman ni ó ń fi ọ̀rọ̀ léde lẹ́yìn ìgbà tí gómìnà Okpebholo tí ó ti ṣe bẹ́ẹ̀ san owó oṣù àwọn òṣìṣẹ́ tán láìsí wàhálà kankan láti ọwọ́ ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ tí wọ́n sì ṣàkàwé Okpebholo gẹ́gẹ́ bí gómìnà ará ìlú. Níbẹ̀ náà ni olórí àwọn òṣìṣẹ́ Anthony Okungbowa lòun náà ti ṣe bẹ́ẹ̀ tí ó ń gbé òṣùbà ńlá fún gómìnà Okpebholo lórí bí ó ti dùn àwọn òṣìṣẹ́ nínú tó ń ti ìlérí lẹ́yìn tí gómìnà náà ṣe láti tẹ̀síwájú títètè san owó àwọn òṣìṣẹ́ láì fi dùn wọ́n bó ti wù kó mọ̀. Lẹ́yìn àṣẹ tó ti ọ̀dọ̀ gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun gómìnà Adémọ́lá Adélékè wá láti yọ̀ǹda àwọn tí wọ́n fi ẹ̀sùn kàn lẹ́yìn tí wọ́n tó 53. Ó ní a ti gbọ́ wípé olówó òkèèrè Ṣẹ́gun lẹ́yìn tí ilé-ẹjọ́ fi ẹ̀sùn pé ó jẹ́ adìyẹ gbé tí wọ́n fi kàn tí wọ́n sì ṣe bẹ́ẹ̀ tí wọ́n dájọ́ yíyẹgi fún ló ti wà ní ara àwọn 53 ọ̀hún tí wọ́n yọ̀ǹda báyìí pé kí wọ́n máa lọ láyọ̀ àti àlàáfíà. Ìdùnnú ló ṣubú lu ayọ̀ àwọn òbí olówó òkèèrè Ṣẹ́gun látàrí bí ó ti ṣe bẹ́ẹ̀ bí ó ti wà ní túbú Kirikiri láti bí ọdún 14 sẹ́yìn lórí ẹ̀sùn pé ó jẹ́ adìẹ gbé náà, ṣùgbọ́n tí wọ́n padà parí gbogbo ìwé léyìí tí yóò fún ní ìyọ̀ǹda láti máa gbé nílùú láyọ̀ àti àlàáfíà. Olùbádámọ̀ràn pàtàkì sí gómìnà lẹ́ka ti ìròyìn aráàlú Olúṣọlá Àjàlá ló fi ọ̀rọ̀ léde níbi ó ti ṣe lálàyé pé olówó òkèèrè òun ni yóò dé sí ìpínlẹ̀ Ọ̀ṣun láìpẹ́ láì jìnnà. Ṣèbí nínú fọ́nrán lè tí ó ń lọ káàkiri orí òpó ayélujára òun láti rí olówó òkèèrè níbi tí ó ti ń ṣe àjọyọ̀ tí ó sì ṣe bẹ́ẹ̀ tí ó ń bá àwọn oníròyìn sọ̀rọ̀ lórí bí inú rẹ̀ bí ó ti dùn tó láti gba ìyọ̀ǹda àti láti kúrò nínú àhámọ́ túbú tí àwọn ẹgbẹ́ lọ́tùn lósì tí wọ́n sì ṣe bẹ́ẹ̀ tí wọ́n gbé oríyìn fún gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun fún ojú àánú léè tí ó ní sí ọ̀rọ̀ tó ń jà rìnrìn káàkiri náà. Lágbo ti àwọn amúlùúdùn látàrí bí àwọn èèyàn bí wọ́n ti ń fi olórin tàkásùfé ilẹ̀ yìí Burna Boy bí wọ́n ti fi ń wé àgbà ọ̀jẹ̀ nídìíṣẹ́ orin kíkọ lánàá iyùn Fẹlá Aníkúlápó Kútì. Burna Boy ni ó ti wá jáwé ìkìlọ̀ fún àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà láti jáwọ́ nínú fífi àkàwé òun pẹ̀lú olóògbé náà.
ìròyìn sọ ọ́ di mímọ̀ pé Burna Boy ni ó ń fi ọ̀rọ̀ yìí léde lórí bí ó ti akẹgbẹ́ rẹ̀ léètò náà jẹ́ olórin tàkásùfèé Speed Darlington mọ́lé lórí ẹ̀sùn ìbanilórúkọjẹ́. Burna Boy ni ó wá ń ṣe lálàyé pé òun ò ní gba yọ́bọyọ̀bọ láàyè lọ́wọ́ olórin ẹgbẹ́ òun tàbí àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tí òun ò sì fi ìgbà kankan lérò pé òun ò ní ìwà bíi ti Fẹlá Aníkúlápó Kútì. Ó ṣe lálàyé pé òun ò ṣetán láti gba ikú ìkankan nínú àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà kú bí kò ṣe kí òun pa ẹnikẹ́ni lẹ́yìn tí ó bá rí òun fín. Àwọn ìròyìn wa kò ní jù bá ń lọ láti kàn ní Àjùlọ TV. Olúwatúnmiṣe Àkínúsì lóníròyìn lónìí. Ó dìgbà ò ká fi àtayọ̀ pàdé.